ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Friday April 17 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyànmọ́, mójúbà ọkùnrin, mójúbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20 ọjọ́ tòní, ọjọ́ tó dára báyìí ló jẹ́ fún yín o. Nínú yín máa dùn, ayọ̀ yín máa kún. Ẹ máa fẹ́ níbi ìgbéraga bákan lọ́jọ́ tòní o. Kẹ́ mú sùúrù lò, kẹfẹ̀lẹ̀ ṣe, kẹ ní ìrẹ̀lẹ̀ ló dára. Ẹ má ríra yín tán lọ́jọ́ tòní, torí tẹ bá lọ ń ṣe bẹ́ẹ̀ ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ṣeéṣe kó fẹ́ rí bákan. Ó ṣeéṣe kí ènìyàn kó fẹ́ bojú yín jẹ́ lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ẹnìyẹn lè dàbí ọ̀rẹ́ tàbí lásùnmọ́ kan tó lè fẹ́ ṣe nǹkan tó ṣe é pé ó máa fẹ́ dojú yín bolẹ̀ ní ọjọ́ tòní tá fẹ́ bojú yín jẹ́. Ẹ kíyèsára láwùjọ àwọn èèyàn lọ́jọ́ tòní. Secret yín ẹ gbọ́dọ̀ sọ fún yàn, ẹ gbọ́dọ̀ finú tán yàn rárá lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní rárá. Bẹ́ẹ̀ bá finú tán yàn lénìí, ẹ sọ secret yín fún wọn, máa padà fi hàn tì yín. Secret yín máa padà fi fẹ́ mú ọ̀tá yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, ẹ jìnnà sí yàn díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ súnmọ́ yàn níwọ̀n gbẹ̀fà, ẹ jìnnà sí yàn níwọ̀n gbèje lọ́jọ́ tòní. Kẹ́ fọgbọ́n ṣe kí ẹ fẹ̀lẹ̀ ṣe gọ́jọ́ tòní kó lè dára, kí ó lè sunwọ̀n bí ìgbésí ayé yín ṣe fẹ́ dára. Òun ni kí ẹ lé, ẹ ṣe prayer lórí bá yín ṣe fẹ́ dára. Ẹ ṣàṣàyàn, ẹ wòye sí ìgbésí ayé yín, ẹ ṣàríwòye sí nípa rẹ̀, ẹ review ẹ̀ dáadáa. Báwo ló ṣe ń lọ? Kí lẹ tún fẹ́ tí nǹkan á fi là yàtọ̀? Kí lẹ fẹ́ tí nǹkan á fi lọ dáadáa? Báwo lẹ fẹ́ ṣe tí iṣẹ́ ṣe fẹ́ lọ dáadáa? Báwo lẹ fẹ́ ṣe tọ́rọ̀ ìgbésí ayé ṣe fẹ́ nítumọ̀? Gbogbo ẹni kẹ́rù lọ́jọ́ tòní, kẹ́sì iṣẹ́ lé lórí ní ìdákọ́kọ́. Ẹ má gba àmọ̀ràn ẹnikẹ́ni lọ́jọ́ tòní o. Àmọ̀ràn tí yàn bá fún yín lọ́jọ́ tòní, ó ṣeéṣe kó fẹ́ dabarú ìgbésí ayé yín, kó fẹ́ àfẹ́tì ìgbésí ayé yín. Tẹ́bà kíyèsára, ẹ fẹ́ ní pílánì kan tuntun fún ìgbésí ayé yín ni. Ẹ fẹ́ ní fúrúgbìn, irúgbìn tẹ́ bá fún lọ́jọ́ tòní á béèrè fún yín ní ọjọ́ iwájú. Nípa ọ̀rọ̀ iṣẹ́ á lọ dáadáa tẹ́ bá fọgbọ́n ṣe. Relationship yín lè rí bákan, ó lè má lọ dáadáa lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ owó, ó ṣeéṣe kí iye owó wọlé díẹ̀ fún yín tí ẹ bá lè falẹ̀ mọ́ nǹkan fúnra lára yín. Ẹ má fi iṣẹ́ dá ẹnikẹ́ni lọ́jọ́ tòní o. Ẹ̀yin fúnra yín ni kẹ́ falẹ̀ mọ́ gbogbo nǹkan yín fúnra lára yín. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní, ọjọ́ tí ó dára náà lọ́jọ́ tòní jẹ́. Ọjọ́ tó ṣe é pé ẹ máa ní ìmísí, ẹ máa láwọn kan tí ẹ máa rò tó ṣe é pé ìrònú yìí ó ṣeéṣe kó fẹ́ padà bí nǹkan tí ẹ ń fẹ́. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ó gba ìkésára púpọ̀. Ẹ try láti dá wà lẹ́yìn nìkan, ẹ má bá yàn ṣe rẹpẹtẹ jù. Ó dára kí ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní, kí ẹ súnmọ́ Ọlọ́run dáadáa lọ́jọ́ tòní. Tó bá gba kí ẹ ṣe àwọn nǹkan tó jọ mọ́ spiritual work lọ́jọ́ tòní, ó dára púpọ̀. Spiritual work tẹ́ bá ṣe lọ́jọ́ tòní, preparation ló máa jẹ́ láti bá yín jà àwọn ogun ìkọ̀kọ̀ èyí tó ṣeéṣe kí ó fẹ́ wáyé lásìkò yìí. Ó ti ṣe káwọn ogun kankan fẹ́ ṣẹlẹ̀ níbi iṣẹ́ yín ní ọwọ́ àṣálẹ́ tòní tí ẹ bá kíyèsára. Ẹ rí dájú pé ẹ fi ní ṣe prayer lórí ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́wọ́ àṣálẹ́ tòní. Ó ṣeéṣe kí àwọn ìrònú kan fẹ́ máa wáyé lé lórí. Ẹ má ráròkàn rárá. Ẹ ní action lọ́jọ́ tòní. Ẹ pa gbogbo àwọn nǹkan tó bá dìmọ́ra yín, ẹ parẹ́. Nǹkan tí ó jẹ́ kí ẹ fẹ́ gbàgbọ́ nínú ara yín, ẹ parẹ́ pátápátá. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín lọ́jọ́ tòní. Kí ẹ ṣàyà gbangba, kí ẹ sì ní ìgbàgbọ́ pé iṣẹ́ á lọ dáadáa, owó pa lọ dáadáa fún yín. Ìyẹn gangan ni á mú yín lára dá. Tàbí kọjọ́ tòní dára kó lọ bó ṣe yẹ kó lọ. Ọjọ́ tòní kò dára kẹ́ finú tán ẹnikẹ́ni tàbí gbára lẹ́nikẹ́ni. Ẹ̀yin fúnra yín gan ẹ má rò pé àbí kíní àbẹ́ lè ṣe ni, àbí ìgbésí ayé yín àbí bóyá fẹ́ rí bákan ni. Ẹ ní ìgbàgbọ́ pé ayé yín máa yí padà. Kò sí bó ṣe le koko tó, gbogbo ẹ máa padà rọlẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run Ọba, lágbára lọ́wọ́ adániwáyé. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ó dára kẹ́ fi ṣe prayer bá ti ṣe sọ. Bẹ́ẹ̀ sì ni kẹ́ kọbi ara sí àwọn àlá tẹ̀ ńlá lásìkò yìí. Àwọn àlá yìí lè nítumọ̀ sí ìgbésí ayé yín púpọ̀. Nípa ọ̀rọ̀ iṣẹ́ máa lọ dáadáa ní ìwọ̀nba bó ṣe yẹ kó lọ. Relationship yín náà lọ dáadáa. Ire owó náà lè wọlé fún yín lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní, ọjọ́ tó dára ló jẹ́ fún yín. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé máa rí ìgbárùkù tì látọ̀dọ̀ àwọn tó súnmọ́ yín. Àwọn èèyàn máa support yín. Ẹ máa rí ṣe dáadáa ní àyè iṣẹ́ àbí níbikíbi tí ẹ bá wà. Ibi iṣẹ́ tẹ́ bá nílò ìrànlọ́wọ́ ẹnikẹ́ni, ẹ má bọ ẹnu rárá. Ẹ béèrè ìrànlọ́wọ́ ṣíṣe kí wọ́n ṣe fún yín lọ́jọ́ tòní. Lágbájá wá dúró tì mí, lágbájá jájọ ṣe lè, jájọ ṣe tọ̀hún. Ara ẹ̀ náà lára ẹ̀ á fi reduce stress yín díẹ̀ lọ́jọ́ tòní ni. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ ṣalábàápàdé ọ̀rẹ́ tuntun ní ọjọ́ tòní. Ọ̀rẹ́ tuntun yìí lè jẹ́ tó ṣe é pé á ràn gbèsè ayé yín lọ́wọ́ dáadáa, tó ṣe é pé wíwà pẹ̀lú wọn á bí ìdùnnú, á bí ayọ̀ fún yín. Ọjọ́ tòní kẹ́ kọ́ bí ara sí. Ẹ máa pàdé ọ̀rẹ́ tuntun, ọ̀rẹ́ tó ṣe é pé á ràn gbèsè ayé yín lọ́wọ́ púpọ̀ ni ọ̀rẹ́ yìí jẹ́.
kí ẹ wà watchful dáadáa lé lórí. Ọjọ́ tòní ọ̀rọ̀ iṣẹ́ máa lọ dáadáa, ọjọ́ tòní relationship yín kó máa lọ dáadáa, bẹ́ẹ̀ sì ni ire owó náà ó ṣeé ṣe kó wáyé fún yín lọ́jọ́ tòní. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára láti wọ̀ láṣọ lónìí. Aago 3:10 ní ọ̀sán sí aago 4:10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún oníràwọ̀ Gemini ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní ọjọ́ ẹlẹgẹ́ ni ó jẹ́, ọjọ́ tó dára ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tòní àìdíà iṣẹ́ tuntun máa wá sí yín lọ́pọlọ. Ẹ̀yin tẹ́ tí ń gbèrò pé ẹ̀ ń wáṣẹ́ tẹ́lẹ̀, ó ṣeé ṣe kí iṣẹ́ tuntun kí ó wọlé fún yín lásìkò yìí. Ó ṣeé ṣe kẹ́ gbóríyìn ìròyìn tuntun nípa ń gbé lágbájá tó bá dásìkò báyìí wá bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. Ìròyìn ayọ̀ tuntun máa wọlé fún yín lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ọjọ́ tòní ẹ ní láti fi kíyèsára dáadáa, ẹ ní rákòrò ẹ ní rádàbá. Èèyàn ní kó bá yín lágbára Ọlọ́run ọba. Ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín, secret yín kí ẹ pamọ́ láṣìírí, kéèyàn má fi secret yín kó má fi kó bá yín. Nǹkan ìkọ̀kọ̀ tẹ́ bá mọ̀ pé nǹkan ìkọ̀kọ̀ ní kinní mi ì fẹ́ ṣe, ẹ jìnnà sí pátápátá, ẹ rí búùkù ẹ̀ pátápátá torí nǹkan ìkọ̀kọ̀ tẹ́ bá ṣe lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ má ṣálẹ̀ ọjọ́ tòní. Ó ṣeé ṣe kí ó padà búrẹ́kẹ́, kó padà kọ́ sí problem fọ́ta yín. Ẹ kíyèsára dáadáa o, ẹ kíyèsára dáadáa bí a ti ṣe sọ. Ọjọ́ tòní ọjọ́ tó máa dára fún ló máa jẹ́ fún yín tí ẹ bá lè kíyèsára dáadáa. Iṣẹ́ á lọ dáadáa ní ọjọ́ tòní. Ẹ lè fọjọ́ tòní ronú nípa idea tuntun tẹ́ lè lò, ìgbésẹ̀ tuntun tẹ́ lè gbé láti jẹ́ kí iṣẹ́ yín lọ dáadáa. Iṣẹ́ tẹ́ bá bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní náà á dàgbàsókè, á bíire, á bá àǹfààní tó pọ̀ ní ọjọ́ iwájú fún yín ní ọjọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ ó lè rí bákan díẹ̀ o, nípa ọ̀rọ̀ relationship yín náà ó lè rí bákan, iye owó náà lè rí bákan lọ́jọ́ tòní tí ẹ bá fọgbọ́n ṣe tẹ́ kíyèsára. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8:15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́ o. Ọjọ́ tó ṣe pé travel opportunity tuntun lè jẹyọ. Èèyàn lè pè yín sí travel lójijì, ó lè wùn yín bí gbàgbé kẹ́ gbégbèsè láti rìnrìn àjò lójijì. Ìrìn àjò tẹ́ bá rìn lọ́jọ́ tòní á bíire o. Ìrìn àjò tuntun lè wáyé fún yín, àwọn ọgbọ́n tuntun, ìmọ̀ tuntun, àwọn idea tuntun lè wáyé fún yín o. Ẹ lè gbọ́rọ̀ ìyìn ayọ̀ tuntun, èèyàn lè kọ́ yín nìkan tuntun, skill tuntun lè wọlé lọ́jọ́ tòní, idea tuntun lè wá sí yín lọ́pọlọ, inspiration tuntun lè wáyé sí yín lọ́pọlọ. Àwọn kan tuntun lè ṣẹlẹ̀ tó máa dàbí opportunity fún yín lọ́jọ́ iwájú tẹ́ bá lè tẹ̀lé wọn ní ọjọ́ tòní. Ẹ kẹ́fín nípa àwọn kan tí a mẹ́nu báyìí, á ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o, kí ẹ sì mú lò dáadáa ló dára. Kẹ́ mú lò lọ́nà tó máa gbà wọ́n fi ṣe ayé lọ́wọ́ ló dára. Lọ́jọ́ tòní ọjọ́ tó ṣe pé ire tuntun lè wọlé látọ̀nà jíjìn, àǹfààní tuntun lè wọlé ni ó jẹ́ fún yín. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín náà ó máa lọ bó ṣe yẹ kó lọ. Nípa ọ̀rọ̀ owó náà, ìṣìṣẹ́ kiri owó kó wọlé fún yín ní ọjọ́ tòní. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8:15 ní àṣálẹ́ sí aago 10:15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22, ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́. Ọjọ́ tó ṣe é pé ó ṣeéṣe kí ẹ̀rí jájẹ látara ènìyàn kan tó ṣe é pé ó súnmọ́ yín ni ó jẹ́. Ọjọ́ tó ṣe é pé nǹkan tuntun ó lè fẹ́ dẹ̀yìn àtèèyàn papọ̀ ní ọjọ́ tòní. Intimacy tuntun lè wáyé láàrin èèyàn àtèèyàn tẹ́ bá kíyèsára. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ní láti ṣèwádìí dáadáa fílẹ̀fílẹ̀ ṣáájú kẹ́ tó lẹ fẹ́ bá èèyàn kankan dà kankan papọ̀. Ìbájẹ́ṣẹ́ lẹ fẹ́ dàpọ̀ pẹ̀lú èèyàn, ìbájẹ́ ìrìn àjò ìfẹ́ lẹ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn, ní láti wọnú jinlẹ̀ dáadáa nípẹ̀, àbí kẹ́ ṣèwádìí dáadáa nípẹ̀ ṣáájú kẹ́ tó ṣe kó má bàa bí pírọ́blẹ́mù fún ọ̀tá yín ní àsìkò yìí. Àsìkò ìjásìkò tó ṣe é pé ẹ ní láti fi falẹ̀ mọ́ ọ̀rọ̀ ìgbésí ayé yín nípa ìrònú jinlẹ̀ nípa nǹkan tuntun, ìgbésẹ̀ tuntun tí ẹ fẹ́ gbé. Ìgbésẹ̀ tuntun tẹ́ bá gbé lásìkò yìí ó máa ràn yín lọ́wọ́ ní ọjọ́ iwájú. Ó ṣeé ṣe kí ẹ rí èèyàn gidi bá dòwò pọ̀ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n pray dáadáa tàbí kẹ́ ṣèwádìí dáadáa nípa èèyàn tuntun èyí tó fẹ́ wọlé sínú ìgbésí ayé yín ní àsìkò tí ẹ wà yìí. Bẹ́ẹ̀ sì lè invest lásìkò yìí, ẹ lè fúnrúgbìn. Investment tẹ́ bá ṣe lásìkò yìí á bí dáadáa lọ́jọ́ iwájú fún yín. Ọ̀rọ̀ iṣẹ́ yín á lọ dáadáa, relationship yín náà á lọ dáadáa, ire owó sì rèé. Ó ṣeé ṣe kí ire owó wọlé fún yín lọ́jọ́ tòní. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:10 ní ọ̀sán sí aago 4:10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22, ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe kí ìṣù fẹ́ wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín kan tí ìṣù náà sì lè fẹ́ ní agbára lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ mú sùúrù lò dáadáa. Sùúrù àti ọgbọ́n orí báyìí lè fi mórí bọ́ nínú ìṣù àbí wàhálà èyíkéyìí tó bá fẹ́ ṣẹlẹ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ànírí wàhálà, ànírí ìdààmú. Ẹ̀yin oníràwọ̀ Libra ẹ kíyèsára ṣáájú àkókò tí a mẹ́nu báyìí lọ́wọ́ àárọ̀ tẹ́lẹ̀. Ọyẹ ìgbàsípò èèyàn tó lólùfẹ́ yín á dára, á dàbí ìgbà pé adùn oyin tuntun ó wọnú ìgbésí ayé yín. Á dàbí ìgbà pé ẹ ṣẹ̀ fẹ́ra yín pẹ̀lú olólùfẹ́ yín ni, ṣùgbọ́n wọ̀rọ̀ lẹ́ńkọ́ ó ṣeé ṣe kí ìṣù fẹ́ wáyé láti bí àwọn nǹkan tó ṣe é pé ẹ ti ń dunnú lé lórí pé àkíní ìyá ó tiẹ̀ ti dáńkó tiẹ̀ ti ń lọ dáadáa báyìí, ìbáṣepọ̀ wa tiẹ̀ ti wá dáa báyìí.
ó ṣeé ṣe kó ṣe pé ìpèníjà kékeré lè fẹ́ wáyé tó lè fẹ́ bí kí aáwọ̀ wáyé tàbí kí àìgbọ́ra-ẹni-yé kí ó wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lásìkò tó lè mú kí inú ọ̀tá yín fẹ́ bàjẹ́ díẹ̀ bákan. Ẹ fọkàn balẹ̀, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú tẹ́ bá lè fọgbọ́n ṣe tẹ́ lè fẹlẹ̀ ṣe. Iṣẹ́ yín máa lọ dáadáa tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́. Relationship yín lè rí bákan, bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ owó yín náà ó ṣeé ṣe kí ire owó kí ó wọlé ní ìwọ̀nba bó ṣe yẹ kó wọlé lọ́jọ́ tòní. Light pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:15 ní ọ̀sán sí aago 3:15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, látàrí pé ó ṣeé ṣe kí ẹ tún lẹ́ni skili tuntun àbí kẹ́ tún kẹ́kọ̀ọ́ nípa nǹkan tuntun lọ́jọ́ tòní tó ṣe pé á ràn yín lọ́wọ́ lórí ọ̀nà tẹ́ lè gbé gbà láti jẹ́ kí nǹkan tún lọ dáadáa, láti jẹ́ káyé yín tún dára. Ẹ̀bùn tuntun tẹ́ bá ní lọ́jọ́ tòní ẹ lò lórí ìgbésí ayé yín. Àìdíà tuntun tó bá wá sí yín lọ́pọlọ lọ́jọ́ tòní ẹ lò lórí ìgbésí ayé yín. Ọjọ́ tòní dára láti fi fètò sí nǹkan, láti fi ronú jinlẹ̀ nípa ìgbésẹ̀ tuntun tẹ́ fẹ́ gbé, láti jẹ́ káyé yín dára, káyé yín tún sunwọ̀n ju tàtẹ̀yìn wá lọ. Àsìkò ìjásìkò tó tún ṣe pé ẹ rántí ìlera ara yín mọ́, ẹ fálẹ̀ mọ́ ìlera ara yín, ẹ wọ̀nà tẹ́ tún lè gbé gbà láti ṣàmójútó ìlera ara yín tí ò fi ní sí wàhálà, tí ò ní sí dààmú ní ọjọ́ iwájú, tí nǹkan kan ò fi ní ṣàkóbá fún ìlera ara yín. Ẹ̀yin tó sì jẹ́ pé bóyá ìlera ti ń dààmú tẹ́lẹ̀, ó ṣeé ṣe kí afẹ́fẹ́ àlàáfíà kó tún fẹ́ sí yín padà, kó dàbí ìgbà pé àlàáfíà tún wọ̀ yín lára padà ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Níbi iṣẹ́ kò sí wàhálà, iṣẹ́ á lọ dáadáa. Relationship yín náà ó ṣeé ṣe kó lọ dáadáa níwọ̀nba bó ti ṣe yẹ kó lọ. Nípa ọ̀rọ̀ owó náà ó ṣeé ṣe kí ire owó kí ó wọlé ní ọjọ́ tòní náà pẹ̀lú. Ọwọ́ àṣálẹ́ ọjọ́ tòní ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu. Ẹ má wà blunt torí ìṣù lè wáyé láàrin ẹ̀yin àtèèyàn ní ọwọ́ àṣálẹ́ ọjọ́ tòní. Kẹ́ kíyèsára. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:15 ní àárọ̀ sí aago 1:15 lọ́sàn-án jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára tó dùn tó láàrin ló jẹ́ o. Àárín àti olólùfẹ́ yín á lọ dáadáa, iṣẹ́ yín á lọ dáadáa, nǹkan ìdùnnú tuntun kan, oge ìdùnnú tuntun kan kẹ́ pray fún dáadáa, ó ṣeé ṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Àsìkò àti ṣe prayer lélẹ̀ ìbẹ̀ tí ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́. Ẹ sọ tẹ̀lé mi pé oore ọ̀tun kan tí ò tí ì ṣẹlẹ̀ rí láyé yín, oore ọ̀tun kan tó ṣe pé ẹ̀ tí rí rí láyé yín, k'Ọlọ́run bá kí ó ṣe fún yín lọ́jọ́ tòní. Káwọn tó láyé kí wọ́n pèsè ẹ̀ fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí bí a ti ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ pẹ̀lú ògo Ọlọ́run á jẹ́ kí ó rí bí a ṣe ń fẹ́, ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. Oníràwọ̀ Sagittarius ọjọ́ tòní ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ rere ló jẹ́. Iṣẹ́ á lọ sòsé, relationship yín á lọ dáadáa, ire owó náà máa wọlé fún yín ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe pé ẹ ní láti máa jó kẹ́ máa yọ̀ torí tìdùnnú tayọ̀ báyìí lẹ́ẹ̀ máa fi ṣe nǹkan. Idea tuntun máa wá sí yín lọ́pọlọ. Ẹ máa wà creative dáadáa púpọ̀ tó ṣe pé ìyàlẹ́nu ló máa jẹ́ fáwọn èèyàn pẹ̀lú bí ẹ ṣe ń ṣe. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe bí idán báyìí, ohun láláǹtakùn takùn rẹ̀ bí idán báyìí ni ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ bá ń ṣe ní ọjọ́ tòní. Oníràwọ̀ Sagittarius yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ tòní. Ẹ ń jẹ́ ara yín lọ́jọ́ tòní ṣùgbọ́n ẹ má ṣe gbéraga rárá. Aago 7:15 láàárọ̀ sí aago 8:15 láàárọ̀ jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní ọjọ́ tí ó lè rí bákan láàrin ẹ̀yin àti àwọn family òun ní ọjọ́ tòní pẹ̀lú lórí ọ̀rọ̀ nǹkan àníyín. Ẹ kíyèsára nǹkan àníyín lọ́jọ́ tòní. Ẹ pamọ́, ó lè òní jáyìn, ó lè ní kó yín lẹ́rù lọ́jọ́ tòní. Ẹ fálẹ̀ mọ́ àwọn nǹkan àníyín dáadáa. Tẹ́ bá sùn láṣálẹ́ tilẹ̀kùn yín dáadáa, pàápàá lọ́wọ́ ọ̀rọ̀ lẹ̀ mọ́ àṣálẹ́ ọjọ́ tòní. Iṣu tó jọ mọ́ pé wọ́n fẹ́ jáyàn lólè àbí èèyàn fẹ́ pàdánù kankan tó jẹ́ nǹkan ní, ó ṣeé ṣe kó fẹ́ wáyé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára. Àbí nǹkan tí ẹ ti ń fowó ṣiṣẹ́ lé lórí látijọ́ yìí, Ọlọ́run ní jẹ́ kẹ́ pàdánù ẹ̀. Ibi tẹ́ máa dojú àdúrà yín kan nìyẹn lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer lórí pé ìpàdánù nǹkan tó ṣe é pé máa gbomijé lójú yín àbí nǹkan tó máa mú kí ọkàn yín bàjẹ́ kó má ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Láṣẹ Ọlọ́run bá láṣẹ Èdùmàrè. Ẹ fálẹ̀ mọ́ prayer dáadáa lọ́jọ́ tòní o. Kẹ́ má rí wàhálà, kẹ́ má rí dààmú. Bẹ́ẹ̀ sì ni èèyàn kan nu family yín, èèyàn kan nu mọ̀lẹ́bí yín, ó ṣeé ṣe kí ẹ ṣe nǹkan tó fẹ́ bí yín nínú lọ́jọ́ tòní. Tí èèyàn kan bá ń fìlì bákan láàrin èèyàn àti mọ̀lẹ́bí lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ jìnnà sírú ẹni bẹ́ẹ̀. Ẹ má wulẹ̀ ní pé ẹ̀ ń bẹ́ni bẹ́ẹ̀ fa nǹkan kan. Ẹ wà lórí ọwọ́ tí yín kẹ́ sì pa àwọn kan níyín mọ́, kọ́ má já yín lólè torí àwọn kan níyì tó bá fi bọ́, ó ṣeé ṣe kí ó fẹ́ nílò pé ẹ fẹ́ ṣe àtúnṣe. Ẹ sì pray tójò bá rọ̀ àbí tíjì bá fẹ́ kó má affect ìkọ́kíkan ní ara ilé yín. Ara àwọn nǹkan bẹ́ẹ̀ náà ni ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Kò ní sí wàhálà, kò ní sí dààmú. Látòwúrọ̀ ọjọ́ tòní títí di bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ kò sí wàhálà, ṣùgbọ́n ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ yẹn ó ṣeé ṣe kí issue díẹ̀ kí ó fẹ́ wáyé. Àwọn èèyàn àti family yín á gúnrégé lọ́wọ́ àárọ̀. Lẹ́ni iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà ó ṣeé ṣe kó lọ dáadáa díẹ̀. Nípa ọ̀rọ̀ owó ó ṣeé ṣe kí owó wọlé díẹ̀ lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8:15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní.
oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tá a bí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹni láti mú sùúrù lò dáadáa, ẹni láti kíyèsára dáadáa. Ọ̀rọ̀ lè wáyé láàrin èèyàn àtèèyàn tó ṣe é pé ọ̀rọ̀ tẹ́ bá sọ òun làwọn èèyàn máa fẹ́ dì mú, ọ̀rọ̀ tẹ́ bá sọ ló máa fẹ́ lò èké sí pé lágbájá ló sọ̀rọ̀ báyìí, lágbájá ló fẹ́ balẹ̀ jẹ́, lágbájá ló fẹ́ ba nǹkan jẹ́, lágbájá ló fẹ́ dá wàhálà lẹ̀. Ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín, eléyìí máa ṣẹlẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ málẹ̀ ọjọ́ tòní. Ó kú wá dára kẹ́ tètè wulẹ̀ sùn, kẹ́ wò pé tẹ́ bá kú ti sùn ẹ̀ níbẹ̀ nìkan kan fa wàhálà lọ́jọ́ tòní. Ẹ wulẹ̀ tètè sùn, ẹ má wulẹ̀ pinnu nípinnu tó ṣe é kó lè bí kí nǹkan fẹ́ rí bákan láàrin èèyàn àtẹni tó súnmọ́ yín, bóyá ẹ̀gbọ́n àbábúrò tàbí láàrin èèyàn àtẹni tẹ́jọ wà nulẹ̀ tàbí ẹni tó ṣe é kó súnmọ́ yín pẹ́kípẹ́kí ní ọjọ́ tòní. Ẹ kíyèsára, ẹ jìnnà sí ìjà àbí fanfà láàrin èèyàn àtèèyàn ní ọjọ́ tòní. Bẹ́ẹ̀ sì lẹ jìnnà sí èròkérò lè gbalẹ̀ lọ́kàn yín ní àṣálẹ́ ọjọ́ tòní nípò èèyàn tó súnmọ́ yín. Èròkérò tẹ́tì ní ròyìn ó fi ṣe kó fẹ́ máa gbé yín lẹ́nu láti sọ jáde. Ẹ kíyèsára, ẹ má sọ àwọn èròǹgbà tí ó tọ́ jáde, ẹ má jọ́ọ̀jì yàn lọ́nà tí ó tọ́, nǹkan tẹ́ ẹ̀ ti gbáyàn mọ́ lọ́rùn ọwọ́ ẹ má sọ pé yàn ṣe. Ṣùgbọ́n ṣáájú gbogbo eléyìí lọ́jọ́ tòní kì í ṣe pé bóyá èní ò ní dára rárá, èní máa dára púpọ̀. Ṣáájú gbogbo eléyìí tó ṣe é pé ìfọ̀rọ̀wérọ̀ láàrin àtèèyàn ó máa já gègé látàárọ̀ títí di bí ọwọ́ ọ̀sán, gbogbo nǹkan á lọ dáadáa, kò ní sí wàhálà, kò ní sí dààmú. Ṣùgbọ́n wọ̀rọ̀ lẹ́yìn ni kẹ́ kíyèsára fún, iṣẹ́ yín á wá lọ dáadáa lọ́jọ́ tòní, relationship yín náà lọ dáadáa, igi owó ṣeéṣe kó wọlé fún yín níwọ̀nba díẹ̀ ní ọjọ́ tòní. Láìtì ẹ lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:15 ní àárọ̀ sí aago 1:30 lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ṣáájú kí n tó sọ nípa oníràwọ̀ Pisces, ìwé pélébé tí à ń tà ìyẹn PDF WhatsApp láti fi ránṣẹ́ sí yín nípa lucky color, lucky hour, percentage iṣẹ́, percentage relationship wa, percentage bówó ṣe fẹ́ wọlé sí fún wa throughout ọ̀sẹ̀ kan láti Sunday di Saturday ti wà ńlẹ̀ fún títà bí a ti ṣe ń sọ láti jọ́ mẹ́ta. Fẹ́yìn tẹ́ bá ní the fast track pé kẹ́ ti ní kọ́lọ̀ tẹ́ máa wọ̀ jáde sílẹ̀ ṣáájú ká tẹ̀ tó ṣe fídíò rárá, gbogbo ẹ̀ ti wà ńlẹ̀ 2,100 naira ni à ń ta ìwé pélébé PDF yìí. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ ràn wá lọ́wọ́ láti bá wa lọ sórí YouTube. Ìta à ń ṣe yìí kì í ṣe nǹkan tó ṣe pé ìjọba ń sanwó fún wa lé lórí. Ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe fún wa náà ni pé ibi tó bá ṣe pé bóyá sì lè máa rí tọ́rọ́ kọ́bọ̀, ẹ bá wa dà gírígírí lọ síbẹ̀, ẹ lọ subscribe níbẹ̀, ẹ máa wo fídíò wa níbẹ̀. Tẹ́ bá ń wò lọ́rọ́ kọ́bọ̀ kéékèèké kan á máa jẹyọ fáwa náà bẹ́ẹ̀, ìyẹn á máa jẹ́ appreciation fáwa náà. Bó ṣe wo dátà, bó ṣe wo káàdì, á máa jẹ́ fún àwa náà láti bẹ́ẹ̀ bá wa ṣe léyìí. Torí ti Ọlọ́run bẹ́ẹ̀ lọ subscribe sí YouTube wa Ìṣẹ̀dá TV oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní. Ọjọ́ tó dára òun ló jẹ́ fún yín, ire owó máa wọlé fún yín, ọ̀nà tuntun máa ṣí, ọ̀nà owó tuntun máa ṣí, ọ̀nà ire tuntun máa ṣí, ọ̀nà ilé tuntun lè ṣí, ọ̀nà mọ́tò tuntun lè ṣí, ọ̀nà ọkàn mèremère tuntun lè ṣí fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní o. Kó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín gan máa ti sẹ́ǹsì ẹ̀ tí ó bá ṣí lè ní gangan ọ̀la ọjọ́ Saturday á ṣí lágbára lọ́wọ́ Ọlọ́run bá. Ire á wọlé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní, àwọn èròǹgbà tuntun máa gbalẹ̀ lọ́kàn yín bí ìgbà pé kẹ́yìn náà raṣọ tuntun, kẹ́kọ́lé tuntun, kẹ́ṣe nǹkan tuntun lá máa hùn yín púpọ̀ ní ọjọ́ tòní. Rí dájú pé ẹ fálẹ̀ mọ́ṣẹ́, torí iṣẹ́ lóògùn ṣe àtẹ́lẹwọ́ ẹni báyìí kì í sí ìtọ́ni jẹ. Tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa, ẹ̀hún lẹ́ máa láǹfààní àtòrè tó pọ̀ gbàmú. Tẹ́ fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa káwọn oore tuntun ìkó lè wọlé fún yín. Oore tuntun tó fẹ́ wọlé kì í ṣe bóyá látọ̀dọ̀ màlẹ́bí àbí láti ibikíbi, látara iṣẹ́ ọwọ́ yín báyìí ni. Fún ìdí èyí ẹ fálẹ̀ mọ́ṣẹ́, ẹ jẹ̀jẹ̀ jí lọ bíṣẹ́ lọ́jọ́ tòní, kẹ́ ṣe prayer kiri ọ̀tún tẹ́ ń fẹ́ kó wọlé fún yín lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa tẹ́ bá fálẹ̀ mọ́, relationship yín náà lọ dáadáa, nípa ọ̀rọ̀ owó náà ire owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:15 ní àárọ̀ sí aago 1:30 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Iye gbogbo ajẹ́ sí wa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.